bí kí ó lè ṣe lè wọ́n tó láyé lónìí tàbá kó tàwọn ẹni ṣáájú kó bẹ́ẹ̀ kò ní sí kí ó nílẹ̀ mọ́. ẹni kí mẹ́rin ẹ̀ wá o ilé tàbí gíláàsì kan ṣé gíláàsì kí foundation rẹ̀ ṣé bẹ́ẹ̀ tẹ̀kọ́ tẹ̀ àtòkúta ni ẹja dúró kára fẹ́ yọ gbẹ̀dẹ́ àtòkúta ká yọ kó bẹ́ẹ̀ kí ni ilé òsè kò lẹ́yìn tẹ̀ sẹ́wọ̀n gbọ̀dọ̀gbọ̀dọ̀ tẹ̀ kú ẹ̀ tó ṣáájú ẹni tí ò bá ní orí ẹni kí máa yí ẹni ẹ padà lọ ẹ lọ bèrè àgbà tó kù nínú ẹ̀yìn. شديد رجال بأس شديد ونكبة gbogbo aburú tí ó sì àti pọ̀ lẹ́yìn àti ọba yàkínò àwọn ni ọba yàkí àwọn fásitì ẹ tí o bá kí ẹ tó bá lọ tó ọ̀la òní kí o náà òní tí o bá ti kí àná máa bá lọ bá ọba jáde àmọ́ tó bá bá dé òní sí mẹ́lẹ́ náà wọn. èmi lè ké gbogbo àtúwà rẹ sórí púpọ̀ lẹ́nu kódà gbogbo ẹni tí bá ń dára lónìí àwọn náà sọ fún wa lánàá àwa lọ fún wa náà tí ó ju àlọ jẹmọ kókó ṣe lè ju orí lọ kókó bá orí bẹ̀ ni orí ló ń bẹ kí kókó tó sọ tí o bá sórí kò sí kókó láti yẹn lórí ẹ̀ lọ. fàkà olówó náà ọlọ́wọ́ ṣe ìlú ọmọ ṣe ìlú. ń bá ṣúlẹ̀ báyìí wá ẹ jọ gbogbo etí máa ṣe bá kìbòkì ní ìsinsìn wọn ni wọn kọ lórí bá àgbẹ̀jú wọn wá nígbà tó lọ́ọ̀ dáa tẹ́ èrìgì ló kọ́ ní àgbẹ̀ àmọ́ yóò rẹ́rìgì wọ́n nílẹ̀ ẹ̀kọ́ ni èyí wá dé àwọn afẹ́ yín ká afẹ́ yín lẹ́gbẹ́rìgì òwúlò tó bá ṣe sàá eyín ọ̀kan tán yóò tún kú èrìgì fún rẹ̀ gbogbo ọmọ bá ti kú ara wa eyín rẹ̀ ó kàn wọn wá lérí káìmá ẹ̀rọ chẹ́ẹ̀kì ara yín àwọn ẹ̀mí wéra pọ̀ ìwọlé ẹgbẹ́ ẹ̀ tó bí ọlọ́run. àwọn èèyàn ilé sọ tí mo sọ èmi ò sọ bí mú ìdí mo sọ bí ààyè tọ́lọ̀ fi bí sí mi. ìjà lè ọ̀lẹ́ bá a sẹ́yìn ṣókí ẹ̀ bàbá ṣáàdì èdè ọ̀nà àdìgbà tí bẹ́ẹ̀ dájà lẹ̀ fún wa. sẹ́kẹ̀ kò pín. tí a bá tiẹ̀ náà fẹ́ dára kan tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ bá sípò wọ́n rú owó ńlọkùnrin ìlú. tàbí wọ́n sàyà àwọn àfáà tí ń sàṣìra wọn wọn kó tiẹ̀ náà. ẹlẹ́ni orílẹ̀ wa. ó kí ọba yẹn wà ní gàmbàrí. ẹ kú sẹ́ ẹ kú àfararọ́ bẹ́ẹ̀ bá yọrí nǹkan lọ àǹtí òdájú tó lẹ́jọ́ ogún ẹ̀ fún bàbá búlẹ̀tì kú. رجال أولي بأس شديد ونجدة يتم لكل قرآن كرمونا أسلام الله سيلون الله سيلون أنا تصد لنا لا يبدأ ونجي ساري على إلهي تتم مودتي لك يا إلهي وكيف أنا لك يا tó ní òtò lè má yí ọ kí ló dé tá à ní kí ẹ mọ bá a bá ti kí ẹ má gbèsè ní gbogbo tá a yìn lónìí wọn tó ní yìn ẹ mọ lọ́ta àdàlà bó sùpọ̀ àwọn náà kí ẹ náà ní ojú wọn ló bí à wọ́n tó ọba kí ẹ mọ ọtí ìjẹ̀bi ọwọ́ arú wọn ti láyè rẹ lọ ìkí ni ó ṣẹlẹ̀ ẹ dákun kí ni káwá ló tún máa ṣàṣeyà ní ọ káàrí ọba ti yá jẹ́ ń tá a jẹ́ ìlú ẹtú bá ti ní kọ láyé kò lè kú ẹ̀mí lẹ́lẹ́ lépa ẹ̀ẹ́dẹ́pa orúkọ ló ti kọ sáyé. orí kẹ́tì ìlẹ́jìdá ní ọ̀sán ní ọba ìdí. mo kí mo fẹ́ sí ẹ̀. òkè rẹ̀ bẹ̀rẹ̀ ká. ẹ̀fọ́ ló sàlá. máa ń ní
olódò méjì. عرف البلاد bùkátà tọ́jú mi ní títí lọ́sítà. يقيم إياك من عرف البلاد. ọmọ sí kíkọ bí. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí. àwọn àgbàlagbà wa ń dàrú. olùkọ́ gbogbo ẹ̀ olùlọ́sẹ̀ gbogbo ẹ̀. ẹsẹ̀ ń tẹ̀ sí. ṣùgbọ́n bẹ́ẹ̀ ti sẹ́hun àgbàkà tẹ fẹ́ ní ojú tẹ̀ náà lọ. الله wọ́n wàá sọ fún yín lónìí. túbà liman khalaqtuhu lil khayri wa ajraytu al khayra ala yadi. àwọn ènìyàn sọ bẹ́ẹ̀ o. الله عليه وسلم. ẹni gbogbo ẹni tí bá dá torí oríire kó máa ṣe dáadáa. ìyáàdùn mi ti jẹ́ tiẹ̀. bàbá bẹ́ẹ̀ bá ná bílẹ̀sì yẹn tẹ̀ ní tí òfin wáyọ̀ ọ̀nà ọlọ́run ó sì òfò. bàbá àwa káàkiri tẹ́bàdé owó mi kọ́nà tó tu ọtí sí owó tó náà bẹ́ẹ̀ gbà. bàbá àwọn ọtí èèmọ̀ tẹ gbogbo gírígì orí ikú yẹn sè. àwọn ọtí kan bẹ́ẹ̀ bá dàkọ̀ lè dà gbọ̀ngbọ̀n lẹ́ẹ̀ mọ̀ dá sí. àwọn arúgbó ẹni 20 million ẹni 10 million ọtí tí èèmọ̀ fẹ́ràn fà á ti àwọn apẹ̀rẹ̀ fún. wọ́n máa bẹ̀rẹ̀ bọ́lá sí i èyí bẹ́ẹ̀ máa bá ní yóò máa padà ọtí 50 million wà. dáàkẹ́ sí mo ti ẹ̀ tó jọ. ẹ̀yin lẹ gbẹ́ ẹ fẹ́ kú ọlọ́run nífà ni. bàbá bẹ́ẹ̀ bá ṣe tẹ́ ẹ ṣe yìí bẹ́ẹ̀ ti kàrámà tó yìí wọ́n ni wọ́n ti dá àga yín gbé kalẹ̀ wọ́n ni wọ́n ti tẹ̀tẹ̀ sí i. olówó tí ń bà tí ò wúlò ó káàbọ̀ ṣùgbọ́n ló lẹ̀mí rẹ̀. ìyára ọkọ̀ 500 million alókùn náà wọ́n tí bàbá mi ní ògùn ni. ṣùgbọ́n ní àyè lọ́la mi ní orí kìlò òtún àti ọmọ ẹgbẹ́ àyè rẹ̀ kó pọ̀ mọ́ tí ì bá lè kì í. mọ́sálásí yọrí gbogbo olówó tó bá kọ́lé tó ra lé ilé tó ikọ́ òwe ní ọmọ rẹ náà lè ta fẹ́ lónìí mo yí ta mọ́sálásí jẹ̀mọ́ ilé ta kọ́lé bá gbogbo ọmọ wa náà bàbá bí bá sàrà àgbà kámúbà adùntọ́lọ̀ kan fún wa kálódé ní bàbá rẹ mọ́ wọ́n ti rún òbí dáadé bọ́mọ olúkálùkù sì fi lè tiẹ̀ náà lẹ́nu kò ní tó tó máa lò ó gbà náà kò ní jẹ́ tó kọ́ kalẹ̀ dáadáa lójú ọlọ́ àwọn ọmọ tí ò bá dáná bá gbà ẹ wá ti ń sọ fún yín ilé ọlọ́ọ̀ni ọlọ́ọ̀ni ọmọ iye rẹ tí ó lò èyí tẹ́ ẹ tó kọ́ ìtẹ́ ẹ mọ iye rẹ tó ti lò. lil khayri a'malu la tazalu. àlùbáríkà tó yẹ kí o gba yóò gbà ẹ kàn súlẹ̀ kí wọ́n lè gbé e lọ. àwọn mẹ́ta bá ṣe ń bì ó kọjá 20 billion ó dẹ̀ sí àwọn lókè mẹ́. kí ló dé sọ bẹ́ẹ̀ akẹ́kẹ́ ló dá gbé wọ́n represent yẹn 20 million. òun nìkan tó bá sọ yẹn 20 million ló sọ òun ní dákọ̀ yìí wá dáwà níbi dàgbà. àwọn àdójú kẹ̀yìn nìkan èmi ò mọ tẹ́ fi 2 million rà. ayáwó àjọ tó bá gbóúnjẹ fún àwọn ọkọ mi ẹsẹ̀ ń tẹ́ ẹ bá mi jẹ́ àwọn ilé ẹ̀kẹ́ tó máa kí pé ẹsẹ̀ ń tẹ́ ẹ̀ka lọ́wọ́ mi ẹlòmíràn ṣe tó ti máa lọ́ta yóò kọ̀tì wọn lápẹ́ ẹ̀ ń nà pẹ̀lú discipline àti bẹ̀rẹ̀ ọlọ́run. ìdálé máa ń jẹ́ ti mú sọ ìhà àti aláyàdé yìí. tí ní kọ́kọ́ sọ yìí ànábì ló sọ̀rọ̀ ìfà sallallahu alaihi wasallam. àwọn àfáàní náà gbẹ̀gbẹ̀ wọ̀nyí wọ́n ní man arada an ya'lama ma lahu inda Allah falyanzur ma lillahi indahu. Allah. ẹjọ́ bẹ́ẹ̀ máa déédéé tí ó wà fún lọ́dọ̀ náà kọ́lọ̀ ti kù bí àkàlẹ̀ fún kó wúra rẹ déédéé kí ló ṣe kọ́lọ̀. tó o bá ti di àṣẹ́sì àrẹ pọ̀ ṣe tó dá síwájú náà àfàìkú lọ fi ní sórí bílẹ̀ bíi àná.